Ẹ lọ báyìí, káwọn fọlọ́ báyìí, káwọn ẹ lọ báyìí. Ẹ má wọnú gbó, ẹ kọ line on a straight line báyìí. Ẹ má jẹ́ òfin ọ̀hún kọ́kọ́rọ́ wà lẹ́yìn o, kọ́kọ́rọ́ wà lẹ́yìn o. Ẹ lọ sọ̀rọ̀ ẹ lọ sàlẹ̀ lọ́wọ́ ètò ìdúrà kẹ́kẹ́ gbogbo ẹ lọ sí sàlẹ̀ lọ́wọ́. Ẹ má jẹ́ òfin ọ̀hún o. Àní àwọn kan lọ mọ́tò. Síkàdà àwọn èèyàn wà títí. Síkàdà àwọn èèyàn wọlé. Síkàdà. Ti wọ́n gan ti wọ́n ní fọ́rẹ́sì ìrọ̀wá pátá. Àwọn màálù kan ló wà níbí. Yes, ilé wọn ni kẹ́ mọ́nítọ́ ní wọ́n bá hàìtì sínú. Ẹ̀rí wọn èèyàn kan máa wà nínú gbó ìbáyìí tí màálù ṣe wà ń bẹ̀ báyìí. Sáìdì bẹ̀yẹn ló wà. Ṣé àwọn màálù yẹn ló wà? Yes, ṣé àríwá? Àwọn èèyàn wà mẹ́. Sáàdì fún bẹ̀rẹ̀ sáàdì fún bẹ̀rẹ̀. Let's search around here. Ọ̀nà àlú yẹn pọ̀ nù bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ yẹn kan. Àlú pọ̀ nù níbí. Kí ló wà mẹ́ẹ̀? Ilé. Ilé mi. Ilé mi. Movement wà bẹ́ẹ̀ yẹn. Àwọn màálù yẹn pọ̀ nínú wọ́n pọ̀ mọ́. Àwọn tó spread lọ nǹkan fún wa.
Okay. I'm on radio. I just can make it drone pada wa first. So your battery. Return to home. Okay. Àwọn boys àná yẹn. Àti débẹ̀. Somebody got a slide doing here. You can't. Someone got to give you a you copy. Hello, Taiwo. Someone got a carton fly drone here. Someone got a console. Can you hear me? Hello, Taiwo. What you are? Hello. No, quick look, no get. Is there any result yet? What about the cow? I don't know there. Copy that. Echo? Okay. What you want to do? Boss this area, you mad? Go.